ẹ̀bùn olówó gẹmọ ni ìyàwó Portable Arẹjàn. Ó jáde ó sọ̀rọ̀ tìbínú pẹ̀lú agbára. Ní tòótọ́ ní gbogbo bí ọ̀rọ̀ ṣe ń lọ, ìgbà bíi mẹ́ta mẹ́rin ni a ti rí Lizzy tó gbé fọ́tò rẹ̀ jáde. Ó tiẹ̀ sọ débi pé kò léyín lẹ́nu. Àwa rí i pé eyín ẹnu Lizzy gan ò fi bẹ́ẹ̀ dáa tó tarábìnrin yìí. Ó dúró kímú. Ọ̀rọ̀ tó tiẹ̀ jáde lẹ́nu rẹ̀ gan mi ò mọ̀ pé ó wà intelligent tó bẹ́yẹn. Èmi ò ní bá àyàn jẹ́ o, ẹ sáà mọ̀ pé a gbọ́dọ̀ ṣe é. Ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí arákùnrin yìí tí ó sọ nípa ìyàwó Portable Arẹjàn tí wọ́n pè ní ẹ̀bùn olówó gẹmọ. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ó sọ nípa rẹ̀. Ṣùgbọ́n mo sọ̀rọ̀ kan ṣáájú, mo ní ọjọ́ kan ń bọ̀ tẹ́nìkan ó kàn dẹ̀dì támìdání pé bóyá nínú kó o gbẹ̀mẹ́ẹ̀mẹ́ àbí kí ìwọ náà ò lọ, nínú pé kó o fayé lẹ̀ kó òun rẹ̀ wọ̀n, tàbí kí ó jẹ́ pé ó gbẹ̀mí òun ìwọ náà kó o jáde láyé àbí kó o rẹ̀ wọ̀n. ìkan ó ṣèkan. Ṣe rí bàbá jọ bójú tó ti ń ṣẹlẹ̀ láàrin wa, ọ̀rọ̀ yẹn ó débẹ̀ ẹ́ ní wòlíì kan sọ bẹ́ẹ̀ lọ́jọ́ náà. Torí n tí ń bá bọ̀ yìí tó jẹ́ pé ilé àbù tọ̀hún àbù ẹ̀dẹ̀ ń sọ fún mi pé kí n jáwọ́ kí n má sọ̀rọ̀ nípa rẹ̀. A ní àmọ́ sọ ọkùn làlú lọ ọ̀fọ̀ ńlá òye ṣẹ̀ ọ̀fọ̀ ò ní ṣẹ̀ wá lórúkọ Jésù. Èṣù ń gbé e bọ̀ o. Ẹ wo ọmọbìnrin yìí, mi ò ní fi fídíò rẹ̀ hàn yín, ṣùgbọ́n bẹ́ẹ̀ bá rí ìṣe tí ó fi bínú tó. Ó ń sọ̀rọ̀ pẹ̀lú ìgbónára. In fact, tó bá jẹ́ ẹni tó máa ní àìsàn ẹ̀jẹ̀ ríru kò gbọ́dọ̀ fìdí jálẹ̀ pẹ̀lú state tó wà yẹn. I'm telling you, èwo wa náà là ní jẹ́ kógun kó mi sí wáì tàbí ní jẹ́ kógun mi. Àwọn èèyàn kan máa ń dẹ̀ máa sọ pé ẹnìkan kò jáde fún ẹ, ìwọ ló jáde fún ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ìgbà wo lọmọbìnrin yìí jáde fún un? Nítòótọ́ ọkọ rẹ̀ jáde ó dẹ̀ sọ pé wọ́ àti ọkọ òun lẹ́jọ́ níjà, èwo ní tọ́mọ òun bẹ̀. Ibi tẹ́mi kan ti rí tó ti kọ́kọ́ sí mistake nìyẹn. Ìyẹn òun fúnra lára rẹ̀ kò ronú jinlẹ̀, kò mọ̀ wípé ọkọ lòun kọ́kọ́ mọ̀ kóun tó mọ ọmọ. Bàbá fẹ́ jà nínú ìdílé, a máa ń jà láláì dá ẹnìkan sí ni, torí pé ohun tó bá ti bá ojú ó ti bá imú. Ṣùgbọ́n bóyá kó má bàa dàbí ẹni pé ènìyàn gba ìsọnù, mo mọ̀ pé yóò mọ bá ọkọ rẹ̀ náà sọ ní kọ̀rọ̀ yàrá pé dáàdì lágbájá ẹ jáwọ́ ń bẹ̀, ẹ̀yin náà máa ṣe bí obìnrin, ìyẹn náà máa ń wà ń bẹ̀. Ṣùgbọ́n kò sí alábíyamọ tí ó gbọ́ wípé kan wípé èèyàn fọwọ́ èèyàn gbé ọmọ sìn tí kò ní fi ìgbónára bínú, bí Lizzy bá dẹ̀ fẹ́ bínú tó bá fẹ́ sọ̀rọ̀, ọmọ ní máa kọ́kọ́ lọ attack. Láwọn ọmọ tí ò mọ nǹkan kan, tí wọn ò dá sọ̀rọ̀ ìjà yín, kí ló wá dé? Gbogbo wa sì wo a sì sùn akọrí síbi kan náà. A rò pé bó ṣe yẹ káyé rí nìyẹn. Àwọn kan ń gba ẹ̀mí èèyàn nínú aginjù, ẹ̀yin ń gba ẹ̀mí èèyàn nínú ìlú. A ní pé kàn mọ̀ pé o lágbára lórí everybody. Gbogbo tó bá wù yín ẹ fẹnu wí. Mo rí i pé Ọlọ́run rán mi lórí ọ̀rọ̀ nǹkan kan lórí íńtánẹ́ẹ̀tì. Torí mi níbi kankan tí mo ti ń gbowó láǹgò kan, ẹ rí mi ní live. Ṣùgbọ́n pé mo ti ń ráǹfààní àti máa bá ẹ̀yin ènìyàn sọ̀rọ̀, ayọ̀ ńlá ló jẹ́ fún mi. Bàbá Orékọ̀ Aláàláre Prophet David Ìlọ̀lá, like, share, follow, comment. Yóò dára fún yín o, ẹ ò ní kàgbákò àlàáfíà.